أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون ما شاء الله لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم هذا بيان للناس مولانا سلطان الواعظين وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين حسبنا الله ثاني ونياتوا إنهم لهم المنصورون باتي فيفا والفا وبابا فيفري على رينا سي امي كو غاجو تاي بلغبره لو جندنا لهم الغالبون بسم الله الإله بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف آمين آمين ونبا متى متى آمين 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 يا الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الآوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع سيئات آمين. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. صلاة محسنة على سيد المحسنين آمين وعلى آله وصحابه حق قدره ومقداره العظيم آمين يا الله آمين. عليكم إجفال فاغبا الشيخ عالمي foríjì wọn Ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà Sheikh Alimi foríjì wọn Ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà ọmọ ìkókóró foríjì wọn Ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà ọmọ ìkókóró foríjì wọn Ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà àṣehù bígọ̀ rẹ̀ foríjì wọn Ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà Sheikh bígọ̀ rẹ̀ foríjì wọn Ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà bàbá ń gbọdọ̀ fún foríjì wọn Ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà bàbá ń gbọdọ̀ fún foríjì wọn Ọlọ́run.
àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà ṣẹ́hù mẹ́ẹ̀mọ́sà foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà àṣeyìkù mẹ́yìn má ṣàforíjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà tájùlì àdàbí foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà tájùlẹ̀ àdàbí foríjì wọn lọ. àlékún ìkẹ́ o ìgẹ̀fà lùfàgbà tájùlì múmínì foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà ló fàgbà tájùlẹ̀ mọ́mìnì foríjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà bàbá ní mọ̀sìngbà foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà bàbá ní màsìngbà foríjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà bàbá lágége foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà bàbá lágége foríjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà bàbá lágbàjì foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà bàbá lágbàjì foríjì wọn lọ. àlékún ìkẹ́ o ìgẹ̀fà lùfàgbà àgbàrìgìdá ó máa foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà àgbàrìgìdá ó máa foríjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà ìdásọ́láàtì foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà ìdásọ́láàtì foríjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn lọ. ó ní bẹ́ẹ̀ bá mọ gbogbo àwọn tá à ń wí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ bá mọ gbogbo àwọn tó ń dákọ̀ tẹ́lẹ̀. bẹ́lẹ̀ tẹ́ bá wa dákọ̀ wọn. bẹ́lẹ̀ tẹ́ bá wa dákọ̀ wọn báwa ti ń dákọ̀ wọn. ṣé bẹ́ẹ̀ mọ bàbá wa Arimiyahu. bẹ́ẹ̀ bá mọ gbogbo èèyàn ẹ sọ bàbá wa Arimiyahu. ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà ẹni ní maulidi tó lọ. ní mọ́lúdì tó lọ níta ń yà yín náà ni. à ń sọ pé ọlọ́run bá wa ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. àní olúwa bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ wọ́n síra láyọ̀. bàbá wa Sàkọ́fí wọ́n tún owó bàbá san fún mi lọ́tọ̀. bàbá wa àgbà Sàkọ́fí wọ́n tún owó bàbá san fún bàbá Mọ̀lánà Sultanul Wa'izina lọ́tọ̀. wọ́n tún láwọn fẹ́ kí n dá àdúrà wọn ṣe lọ́tọ̀. wọ́n náà wọ́n fẹ́ ká wọ́n dá àdúrà náà ṣe lọ́tọ̀. gbogbo àwọn èèyàn wa mówó. kálukú wọn mówó wá wìtìwìtì. pé bàbá wa yìí. bàbá wa yìí ọlọ́run má ní wọn la. olúwa má ní wọn la má dààmú wọn. àdúrà ti ìgbà maulidi. àdúrà ti gba mọ́lúdì nù. a lè ṣe yíwù mọ́ torí yìí ti gbà kọjá. a lè ṣèyí wọn mọ́ èyí wọn ti gbà kọjá. èyí tó kù tá a ṣe fún wọn náà ni pé kọ́lọ́n kó fẹ́ríjì wọn. Èyí- kó kẹ́ wọn kó yọ́nú sí wọn. èyí tó kù tá a fẹ́ ṣe fún wa ni pé kọ́lùwà kó foríjì wọn kó kẹ́ wọn kó yọ́nú sí wọn kó kẹ́ wọn kó kẹ́ wọn. ìta wa ṣe ń bí náà. èyí tá a wá ṣe láyé yìí náà nù. ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn lọ. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn ọlọ́run. àlékún ìkẹ́ ìgẹ̀fà lùfàgbà Arimiyahu foríjì wọn lọ. ó ní bàbá wa ń dákọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀. bàbá
gbogbo ibi tá a bá ti ń dákọ̀ wọn. ní gbogbo àyè tá a ti máa ń dákọ̀ wọn. ẹnìkan bẹ tó yẹ pé bí ó kọ ohun ìbá ti kun kètì pé. ẹnìkan bẹ tó jẹ́ sí pé bó kọ wọn tí èbá ti kun kínní náà kètì pé. gbogbo àwọn tá n ká ni ò tí pé. gbogbo àwọn táǹkà ní ìpín ètí pé. ní àfa wa ọlọ́run ló mẹ́rú ẹ̀. bàbá wọn olóhùn ló mẹ́rú ẹ̀. gbogbo òjòkó ń kí wọn pé kí wọ́n máa wọlé. gbogbo òjòkó yìí ń kí wọn pé kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. àti bàbá wa Sheikh Sauban. bàbá wa Sheikh Sauban. gbogbo òjòkó ń kí wọn. gbogbo òjòkó yìí ń kí wọn kálukú wa ká dìde fáwọn àgbàlagbà. ẹni ìjókòó yìí di nǹkan mú. ìjókòó yìí ó di nǹkan mú púpọ̀. ẹ̀kú àlejò. níbo la yé bàbá. wọ́n mẹ́yìn náà wá níbo la yé bàbá. bàbá wa Sheikh Sauban. bàbá wa gbà Sheikh Sauban. gbogbo òjòkó ń kí wọn pé kí wọ́n máa wọlé. gbogbo òjòkó ń kí wọn pé kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. gbogbo ń ti ń jẹ́ ẹ̀dẹ̀ lápapọ̀. Gbogbo- à ń kí wọn kí wọ́n máa wọlé. gbogbo tí ń jẹ́ ẹ̀dẹ̀ lápapọ̀ à ń kí wọn kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. àwa ń kí wọn tìlọrin tìlọrin. à ń kí wọn tìlọrin tìlú Ìlọrin. pé kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. pé kí bàbá ó máa wọlé kí wọ́n máa rọra. ọlọ́njà rí wọn pẹ́. ọlọ́njà rí wọn pẹ́. wọ́n ní ká jòkó wọ́n yọ̀ǹda. àwọn bàbá ní wọ́n yọ̀ǹda wọn ní àjòkó. méjì ní ẹ̀kan pọ̀. ibi tó wà ní sọ pé Allahu akbar. Allahu akbaru. wí kó lókè dáadáa. Allahu akbaru. wí kó lókè dáadáa. Allahu akbaru. ẹni à ń kí àwọn ẹni ọlọ́run lọ́wọ́. à ń kí àwọn ẹni Olúwa lọ́wọ́. à ń ṣàdúà fún wọn lọ́wọ́. à ń ṣàdúrà fáwọn ẹni Olúwa lọ́wọ́. àwọn ọmọ wọn wá wọlé. àwọn ọmọ àwọn ẹni Olúwa náà wọ́n wá wọlé. àwọn àrọ́mọdọ́mọ wọn wọlé. àwọn àrọ́mọdọ́mọ wọ́n wọlé. ó jẹ́ àmọ̀ pé àdúrà àwọn bàbá tá à ń ṣe ni ó ti gbà. ó jẹ́ àmọ̀ yìí pé àdúrà àwọn bàbá tá à ń ṣe ni ó ti gbà. mo fi tìlọrin àti ti bàbá wa bá gbà nílùú Ìlọrin. bàbá fi tìlọrin àti bàbá wa gbà nílùú Ìlọrin. èfi ń kí bàbá wa Sheikh Sauban pé ká máa wọlé kán. wọ́n fi ń kí bàbá wa Sheikh Sauban kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. èfi ń kí bàbá wa tí wọ́n wá líìdì wọn wọlé bàbá wa ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀. àfi kí bàbá wa tí wọ́n lídìí wọn wọlé bàbá wa lọ́mọrú ẹ̀ kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. gbogbo ojókòó ń kí wọn pé salamu alayhi aleykum wa rahmatulahi wa barakatu. gbogbo ojókòó ń kí wọ́n gbé salamullahi aleykum wa rahmatulahi wa barakatu. naam mo ní gbogbo àwọn tá à ń dákọ tá à ń kí síwájú yẹn. àwọn tá à ń dákọ̀ tá à ń kí síwájú yẹn. àti nílọrin àti ní gbogbo òlu tá à ń kí wọn. àti nílọrin àti ní gbogbo òlú tá a ti ń kí wọn tá a ti ń dákọ̀ wọn. mo ní ó kọ ẹnìkan ń bẹ tí a bá ti dákọ ẹni náà sí kò tí ì pé. ó kú ẹnìkan bẹ bá a bá ti dákọ̀ ẹni náà sí kètì pé. kọ́dà sẹ́wọ̀n sàkọ́fín náà máa wò ó pé ntẹ́ ń kà yóò tí ì pé. bàbá sàkọ́bí gangan wọ́n máa wòye pé ń tẹ́ ń kà yí ẹ̀ tí ì gbé wa débẹ̀ képe kó sì pé lọ́dà. kó sì pé lọ́dà. ọmọ àwa pé alẹ́kùn ìkẹ́ ìgẹ̀fà lùfà àgbà abdili yẹkíni foríjì wọn ọlọ́run. àlékún ìkẹfà ló fà gbà abudul yekini foríjì wọn lọ́hùn. bisimilayi kul huwallahu. bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad amin. ní tìtorí bí àkókò ti rí lẹ́yìn tá a kí ọlọ́run tán tá a tọrọ ìkẹ́ àti gẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. tí a tún wá kí àwọn olóore wa àwọn wo làwọn olóore wa àwọn náà làwọn àlùfáà wa àwọn olóore wa àwọn làwọn òbí wa àwọn olóore wa àwọn làwọn tá a ṣe ríire gbígbọ́ mímọ̀ rírí kíkà nínú tí wọ́n kọ́ lẹ̀ àwọn olóore wa ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn. àmín. mo wá kí ìlú Ẹdẹ táwa ń bẹ yìí àti gbogbo agbègbè rẹ̀ lẹ́yìn tá a bá kí àwọn àlùfáà tán tá a kí àwọn bàbá tí wọ́n ti lọ
ẹni tá a kọ́ kí nínú ìlú yìí òun náà ni bàbá wa kábíyèsí tìlú Ẹdẹ Alhaji wa Muhammad Munir Ọláminísà Adésọlá Lawal ẹwú ilé ẹ̀ka sí kó wúwo ẹwú ilé ẹ̀ka sí gbogbo ntí ń jẹ́ àpadà sí ibú mọ́jọ́ bá kábíyèsí wa àmín. gbogbo ntí ń jẹ́ àpadà sí ibú mọ́jọ́ bá gbogbo olóyè wọn àmín. gbogbo ntí ń jẹ́ àpadà sí ibú látàrí bàbá wa ìmáàmù àgbà fúnlu Ẹdẹ bàbá wa Mufassirul Akbar nílùú Ẹdẹ bàbá wa Janasi nílùú Ẹdẹ bàbá wa Mufti nílùú Ẹdẹ àti gbogbo àwọn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ́ kí kábíyèsí orí ọlá wọn lò nínú Islam ọlọ́mọdé ó burú fún yín. àmín. nígbà tí à ń bọ̀ gẹ́gẹ́ bí àṣà wa tí n bá ti ń bọ̀ wálẹ̀ yìí ajá Adam ẹ ṣe ọmọ bàbá wa lógbèrín bàbá wa Khalifa òun ni máa gbà mí lálejò ńlẹ̀ yìí gbogbo ìgbà tí màá wálẹ̀ yìí tí bá ti ń bọ̀ ń pè yóò gba hòtẹ́ẹ̀lì rúùmù 3 kalẹ̀ bá a ti wá gbéra ńlẹ̀ ni mo pè é pé a ti ń bọ̀ wá lónìí náà o ohun tá a bá ti súnmọ́ kájẹ́ kó wọ́n mọ̀ bá a ti wá dòṣogbo àwa pè é ọ̀dáhùn ń dáhùn díẹ̀díẹ̀ mo rò pé ń wa mọ́tò lọ́wọ́ ni lẹ́ẹ̀kan náà lọ́ba pè mí padà ó níwájú kábíyèsí lòun wà ó ní kábíyèsí wá bí òun pé ta lòun ń dá lóhùn ó lóun wá ní Sohibul Bayan ni wọ́n wá gba fóònù ó ní kó gbé fóònù wá wọ́n wá ní kí ló dé tó ṣe pé Ádámù lẹ pè tẹ́ ẹ̀ pé àwọn mo nígbà pé òun náà là máa pè ní wọ́n ní ọ̀dà àwọn ti yọ̀ǹda lọ́dọ̀ àwọn tọrọ yọ̀ǹda lọ́dọ̀ Ádámù àwọn làwọn gbàlejò tòní nígbà tó lọ ń sọ pé káwọn gbọ́ sétí tó wà lọ́dọ̀ àwọn òun torí náà ọmọ kan wà pàdé wa a nílò hòtẹ́ẹ̀lì èyí tí Ádámù máa fi wá sí mọ́ tọ̀dọ̀ tàwọn la lò àwọn ni wọ́n wá gbàlejò wa síbẹ̀ bí àfàwà kéde bí wọ́n ti pè mí pé ń bolẹ̀ dé mo wá dáko hòtẹ́ẹ̀lì tá a wà bí mo ti dáko làwọn náà sọ pé bá àwọn adé mọ́nítọ̀ bó ti rìn ní ọlọ́run wọlé ayé bẹ́ẹ̀ tí kábíyèsí máa ṣe fún wa àtẹ̀yítọ́ máa ṣe fún gbogbo àwọn àfáà lápọ́nlé níyì mọ́jọ́lá wọn bàjẹ́ o. àmín. bàbá sàlékún àánú sí fún wọn. àmín. bàbá máa sọ fún mi lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo ohun táwọn ń ṣe àwọn ń ṣe nítorí ìlú yìí náà ni kí ìlú yìí ọmọ bàjẹ́ ìlú yìí ò ní bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. àmín. inna a'tayna. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àmín. gbogbo ẹ̀yin bàbá níjòkó tí ó yẹ kí n máa dákọ yín lọ́kọ̀ọ̀kan ẹ dákun mo kí yín mo fi àwọn àgbàlagbà tí mo ti dákọ ni mo fi wọn kí yín mo kí bàbá wa Hasbunallah adamallahu hayatahu gbódòfù kíkí wọn ni mo fi kí bàbá wa Òròkì kò sí ní tó gbé gbogbo wa jókòó ń bí ìfẹ́ ni àti ìwọ̀ ẹ̀sìn àwọn àgbàlagbà tiwa náà tó kù Ọlọ́run dákun mọ́sà bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. bàbá wa lífà ní nìsà bàbá wa Ọlọ́run gbẹ́bẹ̀ mo kí yín mo fi àwọn àgbàlagbà kí yín mo kí àwọn bàbá wa samanman ẹ máa bẹ nínú àánú Ọlọ́run. àmín. bí mo ti kí bàbá wa Zawban lákọ̀ọ́kọ́ mo tún kí wọn. adamallahu hayatahu. bí mo ti kí bàbá wa Ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ mo tún kí wọn wọn á ti kí wọn kí gbogbo àwọn àlùfáà àwọn bàbá wa tí wọ́n wà ní Kangun lọ́hùn ó kí wọn pé salamullahi alaykum wa rahmatuhu wa barakatuhu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. kíkì yòókù bàbá wa Jánẹ́sì ẹ̀dàkùn ẹ̀yìn lẹ́bàá ń jíṣẹ́ fún gbogbo àwọn tó bá tún tọ́ torí àkókò
àfa wa kéde gbogbo àwọn ọ̀dọ́ àfa ẹ bá ń jíṣẹ́ fún wọn. Naam mo wá kí gbogbo ẹ̀yin ìyá mo kí gbogbo ẹ̀yin ọmọ bàbá wa Arimiyahu níbi tó ti bẹ̀rẹ̀ títí débi tí Ọlọ́run ní kí ó dé báyìí bàbá wa láti Ìlọrin bẹ́ẹ̀ni mo fi bàbá wa Amahullah mo fi wọn kí tójú mi ọba bó ti rí náà nù. mo darí gbogbo kíkì yìí sọ́dọ̀ àfàgbà ẹni Ọlọ́run olùjísí Ọlọ́run tí ọba mi pé àánú yìí lé wọn lérí lákòókò yìí bó ti pé fànàbì. alayhi wa sallam. gbàtí Ọlọ́run pé fànàbì tán Ọlọ́run wá jẹ́ ká nàbì ọmọ pé mo pé fún ọ Ọlọ́run sì fi hàn ayé pé mo pé fún wa nàbì bẹ́ẹ̀ náà ló pé fún bàbá wa Sàkọ́fí. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Alam nashraha laka sadraka. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. Bàbá wa Sàkọ́fí àánú méjèèjì lọ́lọ́ kọ́kọ́ ṣe fànàbì lànàbì ti bálánsì tí àánú méjèèjì yìí tí ọba ti kò lérí rẹ̀ ó ní pírọ́blẹ́mù Ọlọ́run ní wa nàbì. ألم نشرح لك صدرك Ó di bẹ́ẹ̀ ni. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. Ọlọ́run ní ìwà nàbì ṣé kìí ṣe àwa Ọlọ́run lẹni tó ṣe pé. نشرح لك صدرك. A ní kí wọ́n la igbá àyà rẹ̀ àkọ́kọ́ tí dín ní lọ́wọ́ tí kìí jẹ́ yàn láṣeyọrí ẹ̀gàn ni. A ní kí wọ́n yọ kúrò lọ́kàn rẹ̀ torí pé ibi tá a rán ọ jìnnà a sì fẹ́ kó débẹ̀. ووضعنا ألم نشرح لك صدرك. Kẹ́ni mẹ́ni gbogbo ẹni ọba ní kò ní débi tí ń lọ. A ní kí wọ́n yọ kúrò lọ́kàn wa nẹ́bí kó lè débi tá a fi ó dé. ألم نشرح لك صدرك. Ìbínú ẹni ìbínú ọmọ làkejì ó yẹ kó ti dáa fún ọ pé àmọ́ ò ń bínú ẹnì kejì rẹ̀ ò ń bínú ẹ̀gbọ́n rẹ̀ tó tẹ̀lé ò ń bínú àbúrò rẹ̀ tó tẹ̀lé ọ tó wá dáa fún sí ọ òun ní ń rẹ ìgbésí ayé rẹ̀ ńlẹ̀ Ọlọ́run ní wa nábì kó lè débi afẹ́ ọ̀fẹ́ dé. ألم نشرح لك صدرك. Kẹ́ni mẹ́ni ayọ́kúò nígbà yàwó ànábì kẹ́ni tó ní ọmọ lò ayọ́kúò nígbà yàwó ànábì kẹ́ni tí ń lò kọ́mọ lò ó pẹ́ ayọ́kúò nígbà yàwó ànábì. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. Àkọ́kọ́ sẹ́ta àkọ́kọ́ ṣe lára wa ànábì nù tí ọba mi ẹ̀ bá ti ṣe lára tiẹ̀ náà mọ́ ẹgbẹ́ lọ́hùn kó ṣe o tọ́lọ́wọ̀n bá ti ṣiṣẹ́ yẹn lára rẹ̀ ọ lu ayé jákujàku ni ò ní bálàsì tóbi tán iṣẹ́ ni làkọ́kọ́ ntọ́lọ̀ kọ́kọ́ ṣe fún bàbá wa Sàkọ́fí
ẹ̀yin lẹ mọ ojú eré ara yín àtàwọn tí wọ́n mọ bíbí yín ẹ kì í wá rí ojú eré ìhùn ẹ̀yin lẹ mọjọ́ tẹ̀ ti ń ṣe ìdímọ̀ mímọ́ àtàwọn tó sojú ẹ kì í rí ẹ fi ra yín ṣe déédéé gbogbo kálukú kọ́dà ọmọ tó bẹ̀rẹ̀ wá sí lónìí tẹ́ ẹ bá ti rí ẹ ti gbà pé ara wa ni torí ibi tẹ́ ń lọ ni ó ṣe bẹ́ẹ̀ níjọ́ kìíní àná fànẹ́bì kó lè débi tí ń lọ ó ti ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. alamuna sira alakasọdirọka wawadana àwọn kàwé sirọka lẹsí àwọn kọdọsọrọk wàlọfàànà lakasirọka. ọlọ́ni wa nẹ́bì iṣẹ́ kejì tí mo ṣe lára rẹ ni pé. wàwádàna àwọn kàwé sirọka. àwọn ẹrù kan wà eré ni wọ́n máa fi ń rù bọ́tí máa ń kán wọn ní spinal cord. alẹ́sí àwọn kọdọsọrọka. eré ni wọ́n rù ẹrù yẹn sí o bọ́tí yẹn bá rù ìdí rẹ̀ ó kàn spinal cord rẹ̀ yóò kàn tí èyí táwọn tó máa ń rù ẹrù tó wúwo àti ìbàdí ni wọ́n ti máa ń gbó wọ́n tẹ̀ kéèyàn rù ẹrù tó wúwo kó tó máa wá fi wá òkè ìbàdí ni ó ti máa bàjẹ́ lókè ọlọ́ni wà nẹ́bí ìtí mo ṣe fọ́ sí kejì ni pé. wàwádọ́nà àwọn kàwé sírọ́kà lẹ́sí àwọn kọ́dọ̀ sọ̀hárọ̀. ẹrù téèyàn máa fẹ́ ríru tí máa wá kán ní spinal cord táyé yẹn máa bàjẹ́ mo tètè gbé kúrò lérí rẹ̀ ní ìtí ẹ̀ jẹ́ ooru rárá torí pé ibi tó ń lọ jìnnà tó o bá tàbí kékeré wọ́n bàdí òní débẹ̀ àwọn afáwa tójú bọ̀ pé kílẹ̀ ẹrù náà gan ẹrù wo lè èèyàn máa ń fi eré rù téèyàn máa wá ń sẹ́ lẹ́yìn òun náà nìyá àti bàbá kí ló wí. alẹ́sí àwọn kọ́dọ̀ sọ̀hárọ̀ wẹ́rẹ́ fàánà làkàsí kìrọ̀gà. ara ìyá àti bàbá làfáà mi ti ṣe rire bí bàtà nìkan ò kéwu tó mọ́ra yìí ara ìyá àti bàbá làfáà mi ti ṣe rí ibú gbogbo ntọ́mọ̀kọ̀ hàn lára rẹ̀ torí pé kò rí ìyọnu ìyá ẹ̀ kò rí ìyọnu bàbá ẹ̀ àwọn kéwù kan dé nísìnyí kí làwọn kéwù táwọn èèyàn mọ̀ ju ìyá wọn lọ tí wọ́n mọ̀ ju bàbá wọn lọ kọ́dà tí wọ́n tún mọ̀ jà ń fa wọn lọ ẹ fi èsì níbi ń jásí pé àwọn tí wọ́n mọ̀ kéwù ọ̀pọ̀ láyé àmọ́ àwọn tí ó ṣe rire kéwù ò ní tó nǹkan wọ́n ti mọ̀ jù ní abáṣepọ̀ ńlá mi máa ń sọ̀rọ̀ kan màá ní jọ́tà wà ń kéwù sọ̀rọ̀ kéńjọ́ náà ojúlówó kéwù gan téèyàn ké ṣe rire àtètè mọ́ àdààmú ká tó mọ̀ àmọ́ lónìí kéwù ti rọrùn mímọ́ àwọn yẹn tètè ké tọ́da àwọn tètè mọ́ nígbà tá àyèkù lẹ̀ wọ́n tún wá ń ké ní tí ọ̀dà tí ó sọ wọn délé rí ibú wọ́n rí chance yẹ ẹni kéwù tó kéwù àlùjánnà tí ètí iye bọ̀rọ̀ yọ̀ọ̀rọ̀ ayé kétí náà naam. wàwádọ́nà àwọn kàwé sírọ́kà lẹ́sí àwọn kọ́dọ̀ sọ̀rọ̀kà wẹ́rẹ́ fàánà làkàsí kìrọ̀kà. alamuna sira lakasọdiraka wàwádọ́nà àwọn kàwé sírọ́kà lẹ́sí àwọn kọ́dọ̀ sọ̀rọ̀kà wàrafàánà làkàdíkìrọ̀kà. alamuna sira lakasọdiraka wàwádọ́nà àwọn kàwé sírọ́kà alẹ́sí àwọn kọ́dọ̀ sọ̀hárọ̀. ṣé wọ́n sọ bá nù. wàrafàánà gbogbo òjòkó ń sọ pé làkàdíkìrọ̀kà. ọlọ́wọ́ bá wà pẹ̀lú wọn jù báyìí lọ. Olúwa bá wà pẹ̀lú wọn jù báyìí lọ. wọ́n ní wọ́n tún lọ lọ́rin báyìí. Wọ́n ní wọ́n tún lọ lọ́rin báyìí ni. à ń fi gbólóhùn tá ń wí àfi ń sìn yín. Gbólóhùn tá ń wí àáfíì ń sìn yín. gbólóhùn alámúnáṣẹ́ra yìí. alámúnáṣẹ́ra Olúwa kọ́ bá wa fi kó èso yín. Gúnlẹ̀ láyọ̀. àǹkàwé sírọ́kà. Àtẹ̀yìn àtàwọn tí wọ́n ń tẹ̀lé yín. alẹ́sí
bàbá wa gbà bàbá wa Sàkọ́fí bọ́lọ̀ tí wá ṣe fa nẹ́bí jọ́nà tó ní wa nẹ́bí ẹrù téèyàn máa fẹ́ rí rù tí máa káyàn lẹ́yìn torí pé àti ó débi tá ń lọ aré eléri rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà lọ́lọ́run wá darí padà fẹ́yìn náà yìí الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. ọba mi síra yín pẹ̀lú ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyá ń bẹ àtọ̀ ọ wá síra yín pẹ̀lú bàbá bí ẹ̀mí ṣe gùn tó yẹn tí ẹ̀mí yẹn bá gùn débi tí ẹ̀mí àwọn bàbá yẹn gùn dé ẹ̀rù ọmọ bà àwọn tí wọ́n ní ẹ̀mí ẹ̀rù ọmọ wa bà gbogbo tí wọ́n bí lọ́mọ bẹ́ẹ̀rù ti ń bà ẹ̀yin tóun ẹ̀rù ń bà àwọn ju ti yín lọ bẹ́ẹ̀rù ti ń bà ẹ̀yin tóun ẹ̀rù ń bà àwọn ju ti yín lọ pé ọlọ́run o báwo ló ṣe ní dá mi lẹ́bi pẹ̀lú bẹ́ẹ̀ mi ṣe bò yìí báwo ló ṣe ní fi dá mi lẹ́bi ọlọ́run ọ̀wá fi dá bàbá lẹ́bi ọwọ́ fi dẹ́ ẹ̀yin ọmọ wọn láre. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. bàbá wa rò kí ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú mbẹ́ nígbà tí ń tó bọ̀ ó nígbà tó ń tí òun ọlọ́run tó ń so ẹrù náà lérí ànábì tán ọwọ́ ní ìtọ́wá tẹ̀lé ni pé. ورفعنا لك ذكرك. ẹ̀yìn ìgbà náà la ṣe wá bẹ̀rẹ̀ sí máa gbé ògo wa ànábì ga ọlá rẹ̀ wá ń pọ̀ sí òkìkí rẹ̀ wá ń pọ̀ sí ìsìláàmù wá ń rọrùn fún ọ gbogbo ń tọ́ ń dáwọ́lé ní wọn láti yọrí àṣẹ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣe fún bàbá wa Sàkọ́fí àtàwọn yòókù pé. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. ọba mi fẹ́ fi ìpẹ̀yìndà bàbá ọbẹ̀ fi sínà sí ni o. àmín. ọbẹ̀ fi sànú sí ni o. àmín. ọbẹ̀ fi ṣe àgbéga sí ni o. àmín. torí pé gbogbo òpáyà tẹ́ ń páyà wọn tí bàbá náà ń páyà wọn pé báwo ni ó ti rí báwo ni ó ti rí tọ́wọ́ á rí báyìí àtàwọn ẹlẹ́kùn kan lọ́fẹ́ fi sí àwọn àánú kan lọ́fẹ́ fi mú wa àdúrà wọn ti ń gbà lójú wọn àmọ́ gbogbo àwọn tí wọ́n bá ṣe rere nínú àwọn ẹni ọlọ́run àdúrà wọn máa ń gbà lẹ́yìn wọn púpọ̀ ju tójú wọn lọ lójú á rí i pé ó ṣe tán tó fẹ́ gbàdúrà sí ni ọlọ́kọ̀ wọlé gbogbo àwọn ẹni ọlọ́run. Olúwa wọlé gbogbo àwọn ẹni rẹ̀. tá a dákọ níbí. tá a dákọ láyè yìí. tí àwọn èèyàn ti ń dákọ. tí àwọn èèyàn ti ń dákọ. tí ń bá ti ń kẹ́ bàbá lálùkìyámà. bí bá ti ń kẹ́ bàbá lálùkìyámà. tí ń gẹ̀ wọ́n ti ń yọ́nú sí wọn. tí ń gẹ̀ wọ́n ti ń yọ́nú sí wọn. tí ń ṣàánú wọn. tí ń ṣàánú wọn. bàbá wa Sàkọ́fí. bàbá wa àgbà Sàkọ́fí. àti gbogbo tí ń jọmọ bàbá. àti gbogbo tí ń jọmọ bàbá. bàbá wa Shehu Ridwan. àti gbogbo ẹ̀yin tẹ́ ń jọmọ bàbá lọ́kùnrin àti gbogbo tí ń jọmọ bàbá lọ́kùnrin lóbìnrin. ìkẹtayé àti àánú rẹ̀. ìkẹtayé àti àánú rẹ̀. àti ìdáàbòbò rẹ̀. àti ìdáàbòbò rẹ̀. ọlọ́mọta fún bàbá ṣe fún. Olúwa kó máa tún bọ̀ ṣe fún yín sí. inna a'tainaka. inna a'tainaka. inna a'tainaka al-kawthar salli li rabbika wanhar inna shani'aka huwal abtar àmín. ẹni ìṣẹ́jú márùn-ún tó kù. ìṣẹ́jú márùn-ún tó ṣẹ́kù. tí ó máa jẹ́ wáàsí. tí ó máa jẹ́ wáàsí. fẹ́mi àti ẹ níjòkó yìí. fẹ́mi àti ẹ níjòkó yìí. ayyuhal insanu. ayyuhal insanu sa'yan salihan qaddimil khayrati fi hadhihi dunya sihatal abdani la tusrifuha fi manali shahawatin tushkil fata la tu'akhir tawbatan bal fajala qabla an yufunika ma yufunil wari innama fil mali shakku thumma fil mauti haqqun jaha min rabbil ula ayyuhal
صحة الأبدان لا تسرفها في منال شهوة تشكي الفتى لا تؤخر توبة بل فاجلا قبل أن يفنيك ما يفني الورى إنما في المال شك ثم في موت حق جميع بالأولى. kí ni ìpalẹ̀mọ́ kú fẹ́mi pẹ̀lú rẹ̀ kí la palẹ̀mọ́ dé. àwọn bàbá tọ́lọ̀ ń fún l'opportunity yìí opportunity yẹn ó wọ́n o kéde gbogbo èèyàn ní òní bí wọ́n ti ní yìí o tó bá ń tara rẹ̀ ló kù. àwọn àdúrà kan bẹ tó yẹ pé a máa ṣe nígbà tó yẹ pé Ọlọ́run ní ẹ máa bẹ̀ mí àmọ́ níjọ́ tá a bá ti ń ṣe làwọn náà máa mọ̀ pé tó lè gbà sọ ma pé àdúrà Ọlọ́run jẹ́ gbogbo owó lówó àfi ń tura wa lójú nípa gbogbo owó lè lówó gbogbo wa ò lè lówó àmọ́ tá a bá yọkọ láti Ọlọ́run jẹ́ gbogbo wa lólówó àfi ń tura wa lójú ni tí gbogbo wa bá lówó ta ni ọmọ kọ́lé fẹ́ ń tọ́ fẹ́ kọ́lé gbogbo wa bá lówó kò sí bíríkìlà tí ó kọ́lé fẹ́ nìkan kan mọ́ tí gbogbo wa bá lówó tí mọ́tò tiẹ̀ bá bàjẹ́ ta ni ó tún ṣe nígbà tó wọn náà ti lówó kò sí ntọ́kàn tí gbogbo wa bá lówó kíní tá à ń fi sọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ọmọ ṣiṣẹ́ rẹ̀ mọ́ a kàn máa pariwo mọ́tíláṣí ni kò sí ẹnjìníà kankan bó ti lówó ṣebí ń ṣe nítorí kọ́ bá lówó ni gbogbo wa ò lè lówó àmọ́ àmọ́ ṣàdúrà Ọlọ́run jẹ́ á lówó ká lè ti tura wa lójú. أيها الإنسان سعيا صالحا. àdúrà Ọlọ́run fún gbogbo wa lọ́mọ rẹ̀ lóòótọ́ ni àwọn kan wáyé bẹ́ẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ torí pé ètò Ọlọ́run ni torí pé nínú tọ́ba mi sí òròpó òun ṣe Ọlọ́run àṣà àwọn kan ní abímọ wọn àṣà àwọn kan lágàn tábà wá ṣàdúrà kọ́ ló ń jẹ́ gbogbo owó bímọ tí gbogbo wa bá bí àwọn tó lóun ó ṣe lágàn bó làwọn ti wá. أيها الإنسان سعيا صالحا. Ọlọ́run jẹ́ gbogbo wọn lọ Mẹ́kà akàwíwo ni gbogbo wa ká lọ báwọn kan ti ń lọ jojoojúmọ́ táyì ń lọ gbogbo ọdọọdún tẹ́ wà Mẹ́kà tá a pàdé tẹ́ ti wà múra ẹlòmíì ò ní débẹ̀ bí sójú lóore ni ó ti wò. kọ́lá kò ní dé airport. ńbẹ nínú àwọn àdúrà bẹ́ẹ̀ tá a mọ̀ ṣe Ọlọ́run jẹ́ mi wógùn ẹ má jà gbàgbé ọ̀rọ̀ Ànábì tó ti sọ o ó ní láàrin 60 sí 70 èyí tó bá ti lé sí lẹ́yìn 70 ẹ̀bùn ni bónọ́sì ni àwọn tí ń lo bónọ́sì pọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n ò sì tara ẹ̀ yí padà tí ò yé wọn pé bónọ́sì ni bónọ́sì lọ́lọ́run fún bàbá wa Arimiyahu ló fún wọn lọ́pọ̀ tó báyìí bó ti wá dáa tóun gbogbo owó ọmọ bíi tọrọ àmọ́ gbogbo wa kí ọ gbà fún bẹ́ẹ̀ èyí tó sú ọ tó ṣe pé bẹ́ẹ̀ yẹn ṣàdúrà rẹ̀ yọ gbà bí ó ṣe yọ gbà ikú nìkan náà ni gbogbo àdúrà yòókù ní bẹ ní ọ̀ndà mẹ́bì ó lè ṣe nbẹ ní ọ̀ndà mẹ́bì ó lè mọ̀ ṣe àmọ́ èyí tó sú ọ ikú ni o bó béèrè pé kú tiẹ̀ wó fún ọ bó ní àmì yáyọ kan èmi èdù nǹkan bí tó jòkó náà wọ́n mú wa bọ̀ bọ́ tọrọ ọgbà bọ́ ọlọ́ọ̀fẹ́ wó fún túláàsì ikú nìkan ni gbogbo nǹkan yòókù ọ̀ndà ó lè ṣe ó lè mọ̀ ṣe ni tọ́ba ti wá yé wa pé gbogbo ń tà ń tọrọ láyé ikú nìkan ló dájú tó sì yé wa pé ọ̀ndà kó ṣe ọmọ ṣe ni gbogbo tá a bá béèrè a fi èsì kí la fẹ́ ṣe ayyuhal insanu. ayyuhal insanu sa'yan salihan. mo kì ọ́ ṣiṣẹ́ rẹ lónìí o. sa'yan salihan. mo kì ọ́ síwà rẹ lónìí o. sa'yan salihan. mo kì ọ́ sọ̀rọ̀ rẹ lónìí o. sa'yan salihan. mo kì ọ́ sàníyàn rẹ lónìí o. sa'yan salihan.
èèyàn mélòó ló palẹ́kún èèyàn mélòó ló palẹ́rìn. سعيا صالحا kéwù tó ké àwọn èèyàn mélòó ni wọ́n ṣe ríire lára kéwù tiẹ̀ àwọn èèyàn mélòó ni wọ́n ṣe rí ibú lára ẹ̀. سعيا صالحا owó tó ní àwọn èèyàn mélòó ni wọ́n ṣe ríire lára owó rẹ̀ àwọn èèyàn mélòó ni wọ́n ṣe rí ibú lára ẹ̀. سعيا صالحا ipò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ èèyàn mélòó ló fi ṣàánú. سعيا صالحا eríire rẹ̀ ó padà bọ́lẹ̀ torí pé àwọn èèyàn àchífù ń bẹ. سعيا صالحا ó padà jẹ ká àbámọ̀ níbi ntọ́lọ̀ ń fún ọ táwọn èèyàn ò réríire ṣe ń bẹ ọjọ́ kan ń bọ̀ tí wọ́n padà bí ọ. pé inú ẹ̀rín tọ́lọ̀ ń fi sí ọ lẹ́nu èèyàn mélòó ló bùnrín inú ààyè tọ́lọ̀ ní ọ gbà ọ èèyàn mélòó lọ tẹ́ ní ààyè náà lẹ̀ fún pé ẹ̀yin náà jòkó ń bẹ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè fi gbogbo ara sùn. sa'ayan salihan. سعيا صالحا kò sírun táwọn bàbá yìí fi ní àtibọ̀tán rẹ o ntọ́jẹ́ wọn látibọ̀tán rẹ níwáre ntọ́jẹ́ wọn látibọ̀tán rẹ lẹ́sìn rẹ tilka darul akhirah. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. ǹjẹ́ o béèrè ẹ̀yìn báyìí ntọ́lọ̀ ń fi kéwù tó kéwù tó fi béèrè ẹ̀yìn owó tó níyẹn tó fi béèrè ẹ̀yìn tó fi béèrè àtibọ̀tán ọlá tó níyẹn tó fi béèrè àtibọ̀tán ọmọ bàbá ẹ lómi ó kú ẹkún tọmọ rẹ ó máa sun ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lè tẹ̀yìn ó rò pé ń sun àwọn bàbá sàkọ́fí wọ́n ń sunkún pé bí bàbá yìí ti sìn wá tó yìí ibi ó sìn wá dé yìí náà àfi ọ́ padà torí pé gbogbo ọmọ rẹ gbogbo ń tó lè dà láyé yóò máa jọlá bàbá rẹ ni eléyìí bú ọmọ ní sọ pé kí wọ́n tún ṣe fún wa níbi tá a bá dé yìí kí wọ́n fi ọlá bàbá rẹ tọrọ fún ọ tó bá pé bàbá rẹ ló bí ọ aláwọn sàlà ó tó fún ọ kọ́dà ó tó fún ọ déwájú ọlọ́run bàbá mi wá kú àbí ìyá mi kú asúnmọ̀lá ẹ máa wá rí àwọn ọmọ rẹ tó wọ́n máa sunkún yọ̀bọ̀ kìí sẹ́kún rẹ ẹkún ìyà tí bàbá wọn dá kalẹ̀ fún wọn ni bàbá mi kú ó kú jẹ àwọn ọmọ rẹ yà ni ìyá mi kú jẹ àwọn ọmọ rẹ yà ni torí pé gbogbo ọmọ ọlọ́mọ tó palẹ̀kùn ni wọ́n ń retí pé wọn náà ta kù ńjọ́ kan ńjọ́ tó bá kú gbogbo iye ọmọ tó palẹ̀kùn àwọn ọmọ rẹ ó sun àdàdí ẹkún yẹn yóò pè kọ́rọ̀ wọn tó jásẹ́ rìn. أيها الإنسان سعيا صالحا قدم الخيرات فيها سدنا صحة الأبدان لا تسرفها في منال شهوة تشكي الفتى. bá sunkún kalẹ̀ bàbá rẹ̀ láǹtì ní ibú kan tí máa ń là sẹ́sẹ̀ bí wọ́n bá ti fẹ́ ṣe foundation ilé tí wọ́n bá ti ní wọ́n wá ṣàdúrà kọ́sà mọ́ fi tẹ̀bẹ̀ tó bá fi tẹ̀bẹ̀ ibi ọ̀ dá tán ni ilé wọn dá tán ni wọn ní rí kọ́ tán mọ́ sunkún kalẹ̀ ó yí ọ pé bàbá rẹ̀ ní ó sì lò ó mọ́ sunkún kalẹ̀ torí pẹ̀sán rẹ̀ ń bọ̀ ọ jẹ́. لا تؤخر توبة بل فعجلا. bàbá yà ni wọn bínú pé bọ́ lágbájá wọn lọ kọ́lé ó lè dílé kọ́ sọ fún wa ẹ tọ́ sọ fún yẹn ẹ̀jẹ̀ orí tiẹ̀ kọjá wọ́n padà ta ilẹ̀ ó tún ta búlọ́ọ̀kù tó yọ sí ọmọ ọlọ́mọ ò ti gbọ́n òun yà parí tiẹ̀ kó tó wá kéde ní family house kí ló wí. لا تؤخر توبة بل فعجلا قبل أن يفنيك ما يفني الورى. ẹ̀mí bàbá mi fẹ́ gùn bẹ́ẹ̀ mi bàbá wa yìí ti gùn àmọ́ àwọn ọmọ oṣù ilé ni wọ́n dájọ́ ṣépè fún
gbígbógun ẹ̀mí rẹ̀ yóò kò wúlò ìtọ́dà ń bàjẹ́ sí ni bàbá òròkì ẹja fiyèsí o àwọn bàbá kan ń bẹ láwọn lẹ́mí tó ẹ pé gúngùn lẹ́mí wọn nítorí ti dá sí ń bàjẹ́ gbogbo ẹni tó ní wọ́n ń dẹni tí ò ní mọ́ gbogbo ẹni tí ń ga wọ́n ń dẹni kúkúrú lójú rẹ̀ àwọn wa ń ṣàdúà ẹ̀rọ àwọn ọmọ lẹ́mí bí wọ́n bá ti lè bọ́ọ̀dì sẹ́kọ̀ọ́ abilu kan wọn ò ní wálé mọ́ wọ́n sì fẹ́ wálé ó ní iye bàbá tí wọ́n bí ó kú láàrin ilé kí wọ́n tó dé ni wọ́n ní lífìtì wọ́n bá ti rárá lé wọ́n mọ̀ béèrè pé ìyá kìíní kọ́ sẹ́sì ń bẹ alájì náà tí wọ́n bẹ lábẹ́ kí àwọn alájì kìíní kọ́ sẹ́kẹ̀ kò tí ì sàwọn náà bá náà ń bẹ yóò ní gbogbo yóò tún sun wíwálé síwájú tọrọ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n wálé ń jò ní ìpadà sẹ́kọ̀ọ́ wọn ọ̀nà dì ní tó bá yẹ pé irú bàbá bẹ́ẹ̀ ló bí ọ máa sunkún kalẹ̀ àwọn tí wọ́n ń bọ̀ àwọn tí bàbá rẹ̀ ṣètò ẹkún fún àwọn ọmọ tí wọ́n náà ń ṣètò ẹkún tiẹ̀ náà lọ́wọ́. látò àkírí tawbatan bal fajalan qabla an yufuni kama yufuni alwara innama fil mali shaqqun summa fil mauti haqqun ja'a min rabbil ula. bí bàbá yìí ṣe dàgbà tó ọlọ́run ò tún á gba ẹ̀sìn lọ́wọ́ wọn kò gba àrùn lọ́wọ́ wọn lákòókò rẹ̀ kò gba síkìrí lọ́wọ́ wọn lákòókò rẹ̀ wọn ò jẹ ní tí wọn ò fẹ́ jẹ wọn ò mu ní tí wọn ò fẹ́ mu wọn ò wọ ní tí wọn ò fẹ́ wọ̀ wọ́n sì bálánsì lérí ẹ̀sìn ọlọ́run àwọn bàbá mi padà dàrú ogun lẹ́mìí lóòótọ́ àmọ́ padà dákú pa pọ̀ mọ́ dúdú pọ̀ má yìnrín pọ̀ mọ́ gbogbo ẹ̀ ibi tóun náà ti bọ́ lọ́hùn rẹ̀ kò yé àwọn ọmọ rẹ̀ gan dáùtì pèsè bàbá àwọn kúre báyìí ọlọ́run ò ṣekú bàbá wa Arimiyahu bẹ́ẹ̀ ó fi wọ́n sínú alladina amanu lam yalbisu imana. alladina amanu wa lam yalbisu imanahum bizulmin ulaika lahumul amnu wa hum muhtadun. tó bá fẹ́ kúre má jẹ́ kí má dàlúrú pọ̀ mọ́ sápà ṣé báwọn ẹni ọlọ́run ti ṣe ó ní ìròyìn mẹ́ta ń bẹ fáwọn ẹni ọlọ́run àwọn tá a lè kọ́sẹ̀ wọn pọ́ǹtì tí mo fẹ́ kó dì múnú. kana salihuna yatawasawna bisalasi kalimati law wuzinati bisahabi la rajahati bi man aslaha ma bainahu wa baina Allahi aslaha Allahu ma bainahu wa baina an-nasi man aslaha sariratahu aslaha Allahu alaniyatahu man ihtamma bi amri akhirati kafahu Allahu amra dunyahu wa akhiratihi. ó ti wí Abdulsalami. kana salihuna yatawasawna bisalasi kalimati. gbólóhùn mẹ́ta tí iṣẹ́ mẹ́ta wà ń bẹ̀ àwọn ẹni ọlọ́run ti jẹ tata náà wọ́n sọ lára ọlọ́run ìwọ náà sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó o bá sọ ọ làárọ̀ ọ lọ́sàn ó sì lálẹ́. lawuzinati bisahabi la rajahati bi. gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá wọ̀n pẹ̀lú òṣùwọ̀n góòlù gbólóhùn yóò nípọn yóò tóbi yóò wúwo ju ayé àti tí ń bẹ nú ayé lọ. al-ula man aslaha ma bainahu wa baina Allahi aslaha Allahu ma bainahu wa baina an-nasi. àkọ́kọ́ tó dì múnú ó
ní mọ́ni. من أصلح ما بينه وبين الله. ẹni ó bá gbìyànjú kí àárín rẹ̀ pẹ̀lú Ọlọ́run ó dá. أصلح الله ما بينه وبين الناس. àbáàrin ìwọ àti Ọlọ́run bá ti dá àárín ìwọ àtàwọn èèyàn ó dá. àwọn èèyàn kan fẹ́ ṣàbùrú fún ọ ìwọ gangan lára burú tí wọ́n bá jálá burú kí ló tún tọ́lẹ̀ tó da yẹ̀pẹ̀ sí. wọ́n ti kó tó ń tọ́bi ṣàbùrú ni ẹ̀rú wa bà wọ́n náà péjé mi náà sáré da yẹ̀pẹ̀ sí léyìí ká mọ́ bù. àwọn èèyàn kan fẹ́ ṣàbùrú fún ọ ìwọ ni wọ́n náà ti ṣàbùrú fáwọn kan tọ́ba mi fẹ́ fà wọ́n yẹn ṣẹ̀san fún ọ. tọ́ ọ bá ti lè gbìyànjú táàrin ìwọ àtọ́lọ́hún rẹ̀ dáa tọ́ da ọ lójú pé bọ́lọ̀ ti ní àṣẹ gan ní ń ṣe yìí ó ti fi àárín lè rìn yìí bẹ́ẹ̀ mi rẹ̀ ọba ti ẹ̀gùn tó tàwọn bàbá yìí ẹnu bí ọba gùn dé ni ó sì ra láfíà ó sì rọ́mọ rẹ̀ fi gbẹ̀yìn. الثانية من أصلح سريرته أصلح الله علانيته. Allahu Akbar oníkìní yìí. من أصلح سريرته أصلح الله علانيته. àárín ìwọ àárín rẹ àti kọ̀kọ̀ rẹ báwo ló ti rí ǹjẹ́ kọ̀kọ̀ rẹ dáa ṣé n tó ń ṣe ń kọ̀kọ̀ ṣé tí wọ́n bá ká ọmọ bẹ́ẹ̀ sọ́ọ̀mọ̀ ṣe lọ ní àbọ̀sákò wọ́n ní wọ́n bi ànábì pé kí ni dáadáa wọ́n sì bi ànábì pé kí la burú ànábì ní wàásù tó súnmọ́ tòsí ni dáadáa ní nǹkan tó ń ṣe tó báwọn èèyàn kọ́ ọmọ ibi tó ti ń ṣe tó yẹ pé kọ́dà tó o bá ń ṣe lọ́wọ́ táwọn èèyàn bá rí ọ ó tún kí wọn pé ọ̀dà bọ̀ kí wọ́n bá rí ọpọ́ ń gbálẹ̀ mọ́tíláṣí ó tún wá kí ẹni tí ò kí ọ ó tún wá ní àwọn ẹkúnṣẹ́ ládàá ọlọ́run san yín lẹ́san rẹ̀ inú tiẹ̀ náà wà dùn dáadáa òjò báwọn lọ wá bíra rẹ pé njó onírú dáadáa bẹ́ẹ̀ tó mọ̀ ṣe lọ́wọ́ tó fáwọn èèyàn ka ọ mọ́ wọ́n ní kí la burú anabi ni kò le aburú ni tó ń ṣe lọ́wọ́ táyà rẹ̀ ń já nítorí ọba ti fẹ́ ṣe tó wà ń wọ̀ tó ń wò sí tó kọ́kọ́ yọjú tó lè wọ̀nà títì pèsè nìkan kò tí ì máa bọ̀ tó yí ọ pé tá a bá bọ̀ ń bẹ̀ wọ́n ní ṣéwù alájì ìyá alásàlátù màmá ó ti mọ̀ pé tá a bá bọ̀ ń bẹ̀ wọ́n pariwo ẹni tó rí ọ yẹn tó bá ní tó fi pa ọbẹ̀ pa yá kí ló dé tó rí mi gbogbo ayé ní ọgbọ́n tó rí tí ń ṣe yìí wọ́n tẹ́ ẹ kí wọ́n pè lérí ibú àwọn àmọ́ kóńtọ̀ lérí ibú a ní eléri ibú ni gbogbo èèyàn ni ó rò fún nísìn wọ́n ṣe ń ṣe tí wọ́n rò fún yẹn tínú rẹ̀ ó bàjẹ́ ìjọ tó o bá gbìyànjú tí kọ̀kọ̀ rẹ bá dáa tó ẹ pé bọ́lọ̀ ti ní àṣẹ kọ̀kọ̀ ló ṣe fúnra ara ọlọ́run ni ó fi gbangba rẹ̀ hàn ayé pé èèyàn lélẹ́yìí. الثالثة من اهتم بأمر آخرته كفاه الله أمر الدنيا وآخرته. bàbá wa Sàkọ̀fí bí táwọn tó bí yìí ti paasi yẹn nù ibẹ̀ ni gbogbo ayé ti ń fèlè o ibo ni. من اهتم بأمر آخرته gbogbo ẹni ọba ṣe pé ọ̀rọ̀ alikiyama nílé. كفاه الله أمر الدنيا وآخرته. gbogbo àwọn bàbá tí wọ́n ń sáré kọ́là ọ̀dà kọ́là ọ̀dà kọ́là ọ̀dà òní wọn lọ́kọ́kọ́ dá ọ̀la náà wàá bàjẹ́. Allahu Akbar. sọma pé nítorí kọ́mọ rẹ ọba àfi nǹkan jo kọ́mọ rẹ ọba àrí nǹkan jogún ìwọ fi pa ọmọ ọlọ́mọ lẹ́kún ọmọ rẹ ò ní jogún kankan àfi ìbànújẹ́. Allahu Akbar. ọ̀pọ̀ àwọn ọmọ ọlọ́mọ kílẹ̀ nkùnlé ọba jẹ́ tiẹ̀ káwọn ọmọ rẹ ọba jogún ẹ̀ ó rí i pé àwọn kan tó gbà máwọn náà lọ́wọ́ torí pé ìlú tí wọ́n lọ òun kò ní déere wọ́n ti àwọn kan mọ̀ dálẹ̀
torí kó gún bàbá wọn àti tiwọn kó lè jẹ́ tọmọ tiẹ̀ ó sunkún kó tó kú láyé ìtọ́ba wa sunkún àwọn ọmọ rẹ̀ ó sùn àwọn tó bá yẹ pé ẹkún ọ̀run bí bàbá wa yìí ti ń sun lọ́ba sun ọ̀wọ́ àríkà yọ̀dà bàbá wa asúmọ̀láwẹ̀ ẹ má bínú o tó bá ṣe pé bàbá wa Sàkọ̀fí àti bàbá wa Ridwanu yìí nìkan ni bàbá bá bí gbogbo ayé gbà pé ayé bàbá dà kátó wá sọ gbogbo ẹ̀yin ọmọ gidi tọ́lọ̀ fún un ṣebí torí èyí ń kọ́ lè jọ ọmọ tiẹ̀ nìkan ni wọ́n fi bá gbogbo ọmọ ọlọ́mọ nínú jẹ́ nílé kọ́ lè jọ ọmọ rẹ nìkan ni wọ́n máa pariwo fún rere ká má pariwo ọmọ ẹlòmíì mọ́ ó sì sọ gbogbo ọmọ ọlọ́mọ ọ̀sọ́ wọn dẹkún fáwọn tó bí wọn. tọ́ba wa fura ó padà rí i pé ìwọ náà sunkún àwọn tiẹ̀ náà. àmọ́ àwọn bàbá yìí alikiyama ni wọ́n ń tájẹ́tì ọba mi wá ní gbogbo ẹni ọba tájẹ́tì alikiyama ayé tó wà àwọn gangan yìí kọ́kọ́jọ́ jẹ́ dùnú fún ẹ̀yin ìdùnnú náà ni. ká kó tẹ̀gàn kó ká tó fi tẹ̀gàn sí nínú ayé tá a wà yìí kò sí ẹni tí ó lọ́wọ́ ọmọ tí ń yá Sàkọ́fí nọ́mbà 1 ni àbí bàbá wa ọlọ́run lọ́mọ ẹrú ẹ̀ kò sí nínú ayé yìí tá a wà yìí o ìsọ pé Nàìjíríà fa ó wà ní wàláhì tàláhì kó wá ṣe pé àwọn bàbá tí wọ́n ń pariwo ọ̀run tí wọ́n ń sisi ọ̀run àwọn lọ́ba mi wá ṣe ayé wọn lójú wọn báyìí lọ́wọ́ dà sọ ma pé wá sí kan nù tí ó jẹ́ oyé wọn náà pé yà wà tó jìnnà kọba mi wá fi ti ń bẹ ń tòsí sèmi fún wa ní ti ń bẹ láti àmọ́ ní tó jìnnà iṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ sí àwọn tẹ́lẹ̀ bá ṣe táyé tó wà ń tòsí ọlọ́wọ́ wà ní wọ́n mọ̀ gbọ́n gbogbo tó ṣe fẹ́ súnmọ́ àwọn Sàkọ́fí ènìní níbi táwọn bàbá wọn ṣe ọlọ́run wá dá irú àwọn bàbá yìí kí wọ́n lè jẹ́ wàásì fúnlé kí wọ́n jẹ́ wàásì fẹ́ bí kí wọ́n jẹ́ wàásì fàdúgbò kí wọ́n jẹ́ wàásì fúlù kí wọ́n jẹ́ wàásì fáyé afáwa tí wọ́n ṣe ẹ̀rọ ìlú wí nísìn wọ́n ní bá a ti jòkó yìí wọ́n ní bá a ti jòkó nù láti jẹ ló láti jẹ iye èèyàn tó jòkó yìí lásán tẹ́ máa pẹ́ra wọn síjọ́ méje kí wọ́n máa wá bí òkú bàbá rẹ̀ ó dùnú fọlọ́hún iye èèyàn tó ní nìkan pẹ̀pẹ̀rẹ̀ ẹ má wà lẹ́ẹ̀kan náà ẹ̀sẹ̀ pẹ́ra yín síjọ́ méje ẹ máa wájọ́ kọ̀ọ̀kan ó dùpẹ́ fọlọ́hún pé ọlọ́run sọ òkú bá mi kí èèyàn kọ́ ọmọ kéèyàn máa wá jòkó báyìí àwọn tá a wá láti kó ni àwọn tá a wá láti lọrin ni ọlọ́run jẹ́lẹ̀ ọ̀lẹ́ ọmọ bá wa dáadáa wá káwá wò tọ̀la kété pa wà níjọ́ ìjọ kẹjọ kó ni o fi wọ́n ra wọn wò bóyá àwọn tí wọ́n ti wá tí wọ́n ti lọ ṣé sọ̀bán odidi ọmọ ṣé Adam Allah ṣé sùgbùlù ni wọ́n ti wá bí ẹ̀wọ̀n kan bíra rẹ pé wo irú àwọn èèyàn tí wọ́n ń wá bí òkú ó wà nù wá sí o àwọn èèyàn tí wọ́n ń wá òde ní ojúwe bólóde ti tó èèyàn tí ń wá òde ní ojúwe bóde ti mọ̀ ní tí ń júwe fún ọ ni pé àwọn bàbá yìí ṣiṣẹ́ ọ̀la kalẹ̀ òní ni wọ́n ti wá ṣe mọ bí ọ ni yìnyín ayé yìí ẹja wa mọ níwọ̀n ẹja rántí pé tá a bá kú láyé ibi kan là ń lọ ibi tá a ń lọ náà ní jọrùn iṣẹ́ ẹbẹ̀ ni ẹja ṣe púpọ̀ níparí Abdulsalami yabna Adama. yabuna Adama ma
أغفلك وعن الصواب أبعدك كأنك بالموت قد فاجعك وملك الموت قد وافاك فيئس منك الطبيب وفارقك الحبيب وتفجأ لفقدك كل قريب فوقعت في العثرة وجفتك العبرة وبطل منك اللسان بعد الفصاحة والبيان وأدرجت في الأكفان وأسياجت عن الأوطان وصار القبر مأواك وإلى يوم القيامة مسواك وفارقك الآل والإخوان فإن كان لك منزل سكن أو كنت زماني اكتسموا يا بنا آدم ọmọnìyàn tí ń bẹ ń bí tí wọn náà kú njọ́ kan tó wá bí òkú ẹnìkan. ما أغفلك ayé ó pé pìtìmù njọ́ kan wọ́n ní wọ́n wà ń bi fìdáwù tiẹ̀ náà bó ti wà ń bi fìdáwù tẹnìkan lónìí. ما أغفلك nítorí wá ṣe ń bi tẹni tí wọ́n wà ń bẹ̀ wọ́n ṣe ń bi tiẹ̀ náà. ما أغفلك nítorí ṣe ń lé olókùn ni wọ́n ṣe ń bi òkú rẹ̀. ما أغفلك tọ́ba rẹ́rìn òkú kan wọ́n rẹ́rìn òkú tiẹ̀ náà. ما أغفلك tọ́ba dunnú sókù ẹnìkan wọ́n dunnú síkù tiẹ̀ náà. ما أغفلك tọ́ba banújẹ́ pé ẹnìkan lọ njọ́wọ́ náà bá lọ ayọ́ banújẹ́ pé èèyàn lọ. ما أغفلك kí ló mú ọ gbàgbé Ọlọ́run. وعن الصواب أبعدك kí ló dé tí wọn kì í rí ọ níbi iṣẹ́ eré àbí ibi iṣẹ́ ẹbú wàá ní sọ wá bẹ. وعن الصواب أبعدك ọ̀yà wòlé débi pé njọ́ tó bá rẹ́rìn ayé ẹnìkan bàjẹ́ ni. وعن الصواب أبعدك tó bá lè rí ọkọ rẹ́rìn ọ̀fẹ́ yín lásán ó ti yí àwọn èèyàn pé ayé ẹnìkan ti bàjẹ́. ẹkún ẹnìkan lẹ́rìn tiẹ̀ ntọ́ bá pa ẹnìkan lẹ́kún wọ́n wá bú ẹ̀rìn. wọ́n náà dẹni tó ń sunkún ẹ̀ wọ́n náà ó sì sunkún kó tó kù láyé. كأنك بالموت قد فاجأك àdéhùn wo ni ń bẹ láàrin wa àti kú tó fi ń lo ayé bó ti fẹ́ tó fi gbàgbé ẹ̀sìn Ọlọ́run tó sìn bó ti fẹ́ mọ́. وملك الموت قد وافاك máa lọ ọmọ bọ̀ sí máa wo aago lẹ́ni táìmù màláìka kún wo aago fún ọ wọn náà wo fúnra rẹ kó lè mọ dédé ìgbà tí ó pè é. فليس منك طبيب kí ló fi ليس ọlọ́kàn منك balẹ̀ طبيب kí ló fi ọlọ́kàn balẹ̀ kí ló fi ọlọ́kàn balẹ̀ mo fi ọmọ lónìí pé ó yẹ ìzà ليس منك طبيب àrùn kan padà sí ọ tí dókítà ó sọ pé agbára àwọn ọ̀ka mọ́ ليس منك طبيب sọmọ kan ti ń sọ fún ọ pé ọmọ jẹ̀ka فليس منك طبيب wọ́n ní ọmọ jẹyàn mọ́ ليس منك طبيب wọ́n ní ọmọ jẹsẹ̀ mọ́ mọ́ ليس منك طبيب wọ́n ní ọmọ jẹ ráìsì mọ́ tó bá fẹ́ jẹ ráìsì ọwọ́ kan ẹ̀wà agolo kan lórí pé wọ́n fẹ́ pa ọ̀nù. ليس منك طبيب wọ́n ti sọ fún ọ lọ́sítà pé láti àkókò yìí lọ gbogbo tí wọ́n bá fẹ́ wá ṣe ni kò máa jẹ kó jẹ mọ́ínmọ́ín láàárọ̀ kó jẹ àkàrà lọ́sàn-án tó bá di lálẹ́ kó jẹ ikú dé tán nù. فليس منك طبيب وفاقك الحبيب bàbá wọn náà lọ bẹ̀rù ẹ̀ wàláhì ikú ni jẹ mọ́ínmọ́ín láàárọ̀ jẹ àkàrà lọ́sàn-án jẹ èkuru lálẹ́ dọ́bẹ̀lì olóye jẹ́ tí èso yàn tó bá ti di pé wọ́n bá ti sọ fún ọ pé o gbọ́dọ̀ má mú mi 5 litre lójúmọ́ ikú tún mọ́. ليس منك طبيب o gbọ́dọ̀ jòróró mọ́. ليس منك طبيب epo nìkan gbogbo ń tọ́ba ṣe epo nìkan máa fi ṣe wọ́n ń júwe fún ọ páàkì àmọ́ súnmọ́tò sínú. ليس منك طبيب tí dókítà máa ti ń yọwọ́ yọsẹ̀ níbi ọ̀rọ̀ yẹn táwọn dókítà bá ti ń kà fún ọ pé kaba yìí ni ọ jẹ kaba yìí ni ọmọ jẹ wọ́n fẹ́ máa yọwọ́ yọsẹ̀ níbi ọ̀rọ̀ ìgbésí ayé rẹ kọ̀ọ̀kan wọn nù wọ́n ń sọ fún ọ pé kùwà àtọ́ba rẹ bẹ́ẹ̀ bá ti ṣe ra yín sí. ليس منك طبيب àwọn dókítà tó bá ti di pé wọ́n ń sọ fún ọ pé àwa ò lè ṣe é mọ́ ẹ lọ fẹsẹ̀ ẹ létọ̀ ń yíwọ́ nù. وفارقك الحبيب rántí
ìpéjọ kan ń bọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n padà fi ọ́ lẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ ìwọ náà wọ́n fa àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ sáyé lọ. wàtàfùjáwò ní fàkìdí kàkúlù kọrí mi. gbogbo ohun tó súnmọ́ ni ó padà jìnnà. fọwọ́kọ́ àtàfíìlì hasarọ́tì. wàá jẹ ká àbámọ̀ bọ́ọ̀ bá ṣe rere láyé. wàjà fatika lè rìn bọ̀rọ̀tù. ó padà bẹ̀bẹ̀ tọ́wọ́ mọ̀lẹ́kà kú bá tẹ̀ ọ́ bí ẹ dákun ẹ̀jẹ̀ lè tún ṣe wọ́n ní ọ̀sáyé mọ́ ó ti kọjá. bàbá mi kàlísánù bá dàlí fàṣọ àti wàlìbàyánì. mọ̀ sọ ntọ́ bá fẹ́ sọ láyé bó wọ̀ sọ rere bó wọ̀ sọ aburú ṣùgbọ́n ọ̀rọ̀ yóò padà tán lẹ́nu rẹ̀ ńjọ́ kan. bàbá mi kàlísánù. ọ padà yanu tọrọ òní jáde ń bẹ̀ mọ́. bàbá mi kàlísánù. wọ́n padà sọ̀rọ̀ fún ọ tó ní gbọ́ mọ́. bàbá mi kàlísánù. bàbá wa Sàkọ́fí ẹ ti dúró ti bàbá tẹ pé wọ́n tí wọ́n dáhùn wọ́n dẹni tí wọ́n ò lè dáhùn mọ́. bàbá mi kàlísánù. ẹ ti dúró ti bàbá tẹ ń wò wọ́n tí wọ́n ń wò wọ́n ẹ padà dúró wájú wọn wọn ò rí yín mọ́. bàbá mi kàlísánù. bàbá fún rẹ̀ wọ́n ń pè ẹ̀yin náà ń dáhùn bàbá yanu ńjọ́ tí wọ́n ṣe tán wọ́n yanu wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn ò rí sọ mọ́ torí àdàdí ọ̀rọ̀ tí wọ́n sọ láyé ti pé. bàbá mi kàlísánù. bàbá padà dẹ́tí wọn ò rí ntáyé ń wí gbọ́ mọ́. bàbá mi kàlísánù. bàbá yajú wọn ò rí tí ń ṣẹlẹ̀ láyé mọ́. bàbá mi kàlísánù. bàbá yanu ọ̀rọ̀ jáde ń bẹ̀ mọ́. bàbá mi kàlísánù. bàbá wa Arimiya wọn gbé ọwọ́ ńjọ́ kan wọn ò rí gbé mọ́. bàbá mi kàlísánù. lẹ́yìn tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀ wọ́n padà gbọ́wọ́ wọn ọ̀rọ̀ wọ́n gbé mọ́. bàbá mi kàlísánù. bàbá ṣe kósákósá wọ́n ń dìde wọ́n rìn bàbá padà dìde wọn ò rí dìde nì wọ́n gbẹ́sẹ̀ wọn ò rí gbé mọ́ ńjọ́ kan. bàbá mi kàlísánù. bàbá padà dẹni tí wọ́n ń wẹ̀ lẹ́yìn tí wọ́n ti ń wẹra wọn tẹ́lẹ̀. bàbá mi kàlísánù. bàbá ń wọṣọ fúnra wọn ni wọ́n padà dẹni táwọn ń wọṣọ fún. bàbá mi kàlísánù. bàbá wọn rìn fúnra wọn wọn ò lè rìn mọ́. bàdàlì fàṣọ àti wàlìbàyánì. bàbá dẹni tá a tẹ́ ẹ sọ̀kalẹ̀ tá a wá gbé wọn lérí aṣọ tá a wá rámpù wọn bígbà tá a rámpù tira. wàhùdìrí títọ́ fílẹ̀ kìfàánì wá sí àjítà nílìyàwó tání. a gbé bàbá kúrò nínú pálọ̀ wọn tí wọ́n ti bá sábà. àti àjítà nílìyàwó tání. gbogbo ibi tí gbogbo ohun tí bàbá kó sílé ni wọ́n mọ àyè tọkọ̀ kan wá tí wọ́n bá fẹ́ sọ pé kọ́ mọ́ bá mọ̀ pé lágbájá lè mú nǹkan báyìí wá níbi báyìí tẹ́ ẹ bá sì wo bẹ̀ ibẹ̀rẹ̀ ti bá. àti àjítà nílìyàwó tání. bá ń fi nǹkan báyìí síbi báyìí ibẹ̀ láyé rẹ̀ tọ́ ọ bá débẹ̀ ọ bá ayé rẹ̀ lóòótọ́ a máa padà gbé wọn kúrò nínú ilé náà. wàsóòrò ní kọ́búrú máa wá ká. alalẹ̀ ní pàǹdà ibẹ̀ la padà gbé bàbá sí. sọ́ọ̀rọ̀ ní kọ́búrú máa wá ká. a gbé bàbá sí pẹ̀lú aṣọ funfun wọn a da pákódé bàbá lérí. sọ́ọ̀rọ̀ ní kọ́búrú máa wá ká. a da ewé lé pákó lérí. sọ́ọ̀rọ̀ ní kọ́búrú máa wá ká. a da yẹ̀pẹ̀ tútù lé ewé lérí tí bàbá ń bẹ lábẹ́. wàsọ́ọ̀rọ̀ ní kọ́búrú máa wá ká. owó sì wà tá a lè fi gba bàbá là tákòkò bá kú ọlọ́run lákòókò ti tán. sọ́ọ̀rọ̀ ní kọ́búrú máa wá ká. bàbá Sàkọ́fí ẹ ní àwọn hútùbà lẹ́nu tẹ́ ẹ máa ké sí tó bá fẹ́ kú tí yé ẹ ké sí bàbá lẹ́nu wò yé mọ́. wàsọ́ọ̀rọ̀ ní kọ́búrú máa wá ká. ìlú yìí ìlú Yorùbá ni. Yorùbá gángan. tí wọ́n mọ tí wọ́n bù sí nǹkan pé ẹ fi ń tùràrí ọlọ́run lákòókò tùràrí ó ti kọjá àkókò tèmi ọlọ́run ló kù. wàsọ́ọ̀rọ̀ ní kọ́búrú máa wá ká. àtẹ̀yìn ọmọ tẹ́ ẹ lówó owó yín ọgbà bàbá yín là ẹ̀yin ọmọ tẹ́ ẹ kéwú tẹ́ ẹ kí ọgbà bàbá yín là ẹ̀yin ọmọ tẹ́ ẹ màsírí àsírí tẹ́ ẹ ní ọgbà bàbá yín là ẹ̀yin ọmọ tẹ́ ẹ gbajúmọ̀ ìjẹ́gbajúmọ̀ yín ọgbà bàbá yín là àfi àkókò tó bù níwájú ọlọ́run tó pé tó padà lé bá ọlọ́run tó dáa. wà ilá
وإلى يوم القيامة مسواك Orú ń bẹ nínú sàárè o, ta ni ó fà tẹ́gùn sí bàbá? إلى يوم القيامة Òkùnkùn ń bẹ nínú sàárè, ta ni ó tan láǹtà lọ́bẹ̀? إلى يوم القيامة Sólà ń bẹ nínú ilé bàbá pé àyíbá àmọ́ tí ọba sí iná mọ́, ta ni ó mú sólà lọ́bẹ̀ wọn? وإلى يوم القيامة مسواك Ejò a máa yọ sáwọn òkú, ta ni ó bá bàbá lé? وإلى يوم القيامة مسواك Akéèké a máa ta àwọn òkú, ta ni ó bá bàbá pa? إلى يوم القيامة Tí wọ́n bá ń jẹun bẹ̀, ta ni ó gbé lọ? وإلى يوم القيامة Tí wọ́n bá مسواك mú mi bẹ̀, ta ni ó gbé lọ? مسواك Àwọn ọmọ bàbá tí wọ́n jóbìnrin náà máa dín wàrà wá. Àtẹ̀jà ta ni ó lè gbé fún bàbá mi tí wọ́n wà? إلى يوم القيامة Mo fẹ́ rí bàbá mi, èmi bàbá mi lọ lọ́rọ̀, ó dijọ́ àkìámà. إلى يوم القيامة مسواك Èmi bàbá mi fẹ́ jù, èmi ní fẹ́ rí, ó dijọ́ àkìámà. إلى يوم القيامة مسواك Àtọmọ tó fẹ́ràn bàbá ẹ̀, àtẹ̀yí tí ò fẹ́ràn bàbá ẹ̀, àtọmọ tí bàbá fẹ́, àtọmọ tí bàbá ò fẹ́, bẹ́ẹ̀ bá padà rí bàbá yóò dijọ́ àkìámà. وإلى يوم القيامة مسواك Ọ̀rọ̀ méjì tí ẹ̀yin Yorùbá máa sọ fókù, ọ̀kan jòótọ́, ọ̀kan jẹ́rọ́. Tó kú bá kú, Yorùbá ní ó di arìnrìnàkò, ó dojú àlá, ọ̀kan ní irọ́, ọ̀kan lóòótọ́. Kò sí ti ń já arìnrìnàkò, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀, ó dojú àlá. Ọmọ rẹ̀ máa lá bàbá, ẹ máa lálárí bàbá rẹ̀. Àmọ́ jẹ́ ń jẹ́ ọmọ lónìí, àwọn alákàn ń bẹ tó lárí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó ẹ̀kọ́ ọmọ sunkún tó ń rẹ́rìn. Jọ́tọ̀ bá lálárí bàbá rẹ̀ tó ti kú abíyá rẹ̀ kọ́ wọṣọ funfun máa dunnú. Jọ́tọ̀ bá lálàá pé wọ́n wọṣọ blue máa dunnú. Jọ́tọ̀ bá lálàá pé wọ́n wọṣọ green máa dunnú. Jọ́tọ̀ bá lálàá pé wọ́n wọṣọ yellow máa dunnú. Jọ́tọ̀ bá wọṣọ dúdú máa sunkún ni o. Jọ́tọ̀ bá wọṣọ pupa, òkú rẹ̀ wọṣọ pupa máa sunkún. Jọ́tọ̀ bá wọ àǹkárá, wọ́n ro ìyá pọ̀ mọ́ ìkẹ́ fún wọn ni. ó tún wá ní àǹkárá gánàgán ni wọ́n wọ̀ àǹkárá gidi. Má bàa Abdulsalam kí. وإلى يوم القيامة مسواك وفارقك الآل والإخوان Bàbá wa nìyá, wọ́n ti fi ẹbí lẹ̀, wọ́n ti fi ara lẹ̀, wọ́n ti fi ọmọ lẹ̀, wọ́n ti fi ọmọ lẹ̀, wọ́n ti fi àrọ́mọdọ́mọ lẹ̀, wọ́n fi ilé lẹ̀, wọ́n fi àdúgbò lẹ̀, wọ́n fi ìlú lẹ̀, kọ́dà wọ́n fẹ́ sí lẹ̀. فإن كان لك منزل سكنوا أو كنت ذا مال اكتسبوا Gbogbo ń tẹ́ fún wọn, bàbá sàkọ́ fi àtẹ̀yìn ọmọ yòókù, gbogbo ń tẹ́ fún bàbá yín, ó sì tún di tiyín padà o. Ajá Abdulsalam, ń kánà kí ló pé. وإن كان لك منزل سكنوا أو كنت ذا مال اكتسبوا Gbogbo ń tẹ́ fún bàbá ń jọ wọn ń bẹ láyé, ó sì tún di tiwọn, ó sì tún di tiyín padà. Ilé tẹ́ ẹ kọ́ fún wọn, wọ́n sì tún fi ilẹ̀ fún yín. Ẹ tún ti gba nǹkan yín padà, ẹ̀yin náà lẹ́ tún pín. Mọ́tò tẹ́ ẹ rà fún wọn, mo ra mọ́tò fún bàbá mi. Ìwọ náà lọ padà ní nǹkan rẹ. Ó ti di tiyín padà. Ansẹ̀ tí wọ́n tẹ́ ẹ rà fún wọn, ó ti di tiyín padà. Ẹ̀yin náà lẹ́ tún pín. Lókè yẹ kọ́ ọmọ ọ̀ra kó ṣe ohun rere fáwọn òbí rẹ̀. Torí pé gbogbo ń tọ́ ọba ṣe fún wọn, ó bá yẹ pé ilé tí ọ̀dà ló kọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá kú tán, bẹ́ẹ̀ bá pín fún ọ, wọ́n náà ní wọ́n padà wó pa. Gbogbo ń tọ́ ọba pín fóbi rẹ̀ tó ti sóore fóbi rẹ̀ ńgbà tẹ́ ń bẹ láyé, òwò náà ní wọ́n padà lókù fún. Gbogbo ń tẹ́ fáwọn bàbá, ó ti tún di tiyín padà. Ọlọ́run o. lúwọ́ bá Abẹ́ọ́ àbí títóbi rẹ̀ bẹ́ọ́. abẹ́ àfi títóbi rí ọlọ́run àfi bẹ́ẹ̀ ọ́. Inú wà nínú ṣe àgbà pé bàbá wà nínú kẹ́. nínú wà nínú ṣe àgbà ń pé bàbá wà nínú kẹ́. Gbogbo ohun tí bàbá wa filẹ̀ pátá. gbogbo tí bàbá fi ilẹ̀ pátá Láti rí àwọn tí à ń dákọ̀ yìí. láti rí àwọn tá à ń dákọ̀ yìí. Bàbá wa Sàkọ̀fí. bàbá wa gba Sàkọ̀fí. Bàbá wa Ridwanullah. Ridwanullah. Àti gbogbo ẹ̀yin yòókù àti lápapọ̀. gbogbo ẹ̀yin yòókù lápapọ̀. Naam. Lisan àfàwà lisanu sheikh. àbáwá lisanu sheikh. Ẹ dákun gbogbo yín náà lánàá. Ajiwa Abdul Jalil. Alhaji Abdul Jalil. Àti gbogbo àwọn ìyá wa lóbìnrin. àti gbogbo àwọn ẹ̀yà lápapọ̀.
ẹ dákun atọrọ fún yín pẹ̀lú iṣẹ́ bàbá. àtọrọ fún yín pẹ̀lú iṣẹ́ bàbá. ọba mi ò ní fi yín ráre o. ọba mi ò ní fi yín ráre o. ọba mi ò ní dààmú yín o. ọba mi ò ní fẹ́ dààmú yín. ọba mi ò ní wàhálà yín o. kò ní fẹ́ wàhálà yín. inú ilé náà ò ní bàjẹ́. inú ilé náà wà ní bàjẹ́. àdúgbò náà ò ní bàjẹ́. àdúgbò náà ò ní bàjẹ́. ìlú Ẹdẹ ò ní bàjẹ́. ìlú Ẹdẹ gẹ́gẹ́ fúnra ẹ̀ ní bàjẹ́. èmi pẹ̀lú rẹ náà ayé tiwa náà tọ̀run wò. èmi pẹ̀lú rẹ náà ayé wọ ọ̀run wọn ò ní bàjẹ́. gbogbo ẹni ó ti lókun lọ́run. gbogbo ẹni tó ti lókun lọ́run. nínú ẹni ó ní ìyá ẹni ó ní bàbá. ẹni ó ní ìyá ń bẹ ẹni ó ní bàbá ń bẹ. Ọlọ́run bá kẹ́ gbogbo. Olúwa bá kẹ́ gbogbo wa. àwa títí wa ń bẹ láyé. àwa táwọn ń wojú tiwọn tá a jọ ń wojú ara wa. òṣèré mi yìí ń sin pẹ̀lú asọ́nà láwù yìí ń sin. àfikún ló ń ṣàánú. ọlọ́kọ̀ ṣàánú wa ni o. àwọn náà ju sẹ̀túbà lẹ̀ ẹjọ́ sanwó rẹ̀ nípa ẹ̀yin pẹ̀lú bàbá sàkọ́bí ẹjọ́ sanwó rẹ̀ nítorí bẹ náà. gbogbo wọn ni wọ́n bẹ. táwọn náà rí kérékéré. wọ́n bẹ ń bẹ. àbá àmọ́ lè jí wọn wò ni. Ọlọ́run o. Olúwa o. mọ́sá ṣàánú àwa náà o. mọ́sá ṣàánú àwa náà já síra láyọ̀. gbogbo ẹni tó ní bẹ́ẹ̀. tẹ́rù ń bà wá tí ń bà wọn tó bí wa. tẹ́rù ń bà wá tí ń bà wọn tó bí wa. pé báwo la ṣe mọ̀ tí ó tò. báwo la ti mọ̀ tí ó tò àbí kó tòre. bí ó ṣe dùn mọ́ wa ni kọ́lọ́hún ó tò. bí ó ṣe dùn mọ́ wa ni kólúwa ó tò fún gbogbo wa. ṣe àmì lẹ́mẹ̀ta. àmín 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 ya Allah. onígbólóhùn kalimatu ṣahada mẹ́ta péré. gbólóhùn la ilaha illallah mẹ́ta péré. a ṣe lápapọ̀. a ṣe lápapọ̀. tọ́ ọ bá lókun lọ́rùn. bọ́ ọ bá lókun lọ́rùn. tó o sì mọ̀ pé wọn náà ò ní kú. o sì gbà yín pé wọn náà ò ní kú. má wí. àbọ̀tọ̀ bá mọ̀ pé olókun lọ́rùn. ọba mọ̀ yín pé olókun lọ́rùn. àbó yí ọkọ wọn náà kú. o sì yé wọn náà wọ́n pé wọn náà ó kú njọ́ kan. báwa wí. sọ pé la ilaha illallah. 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 muhammadur rasulullah. muhammadur rasulullah. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. onítọ́ba ẹ̀kọ́ ọba níyà láyé. ọba níyà lọ́run. ọba níyà lọ́run. ọba tí níyà tó ti kú. bùn ní 1000. wọ́n ní di 1000 lọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ pé bàbá ló ní. ká ní bàbá ló ní mbẹ́. bùn náà ní 1000. àwọn náà ní di 1000 wọ́n tara nídìí ẹ̀. bẹ́ẹ̀ pa àwọn méjì wọ́n ti kú. kálá àwọn méjèèjì wọ́n bá ti kú. 2000 ló fún fún wọn. wọn ní 1000. tó bẹ́ẹ̀ pé wàá fún wọn tẹ́lẹ̀. ká lè bá fún wọn tẹ́lẹ̀. tí ọmọ ọ̀la. tí ọmọ ọ̀la. di àwọn méjèèjì pọ̀ ní 500. tí wọ́n papọ̀ wọ́n mọ̀ báwo ti yanjú ẹ̀ ní 500 naira. tí bàbá rẹ̀ ń pa. bàbá wa sọ́wọ́ bá náà kún tó máa lọ lọ́rin wọ́n ní 10,000 naira yìí kọlọ́mbà àbí kẹ́ bàbá kọ́ kẹ́ bàbá àtàwọn náà. bisimilayi rọ́ìdù ẹ wá gba sẹ́yìn padà. ẹ wá gbà àti bá a débi kan nù. mọ́lánà sultan lọ́wọ́ ìzín ọlọ́mọsá àjárí wọn pẹ́ ọláìní lórogún ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe àwọn àgbàlagbà níyà yín. Masha Allah. gbogbo àwọn bàbá wọn níwájú. má ti lọ o má ti lọ ọ̀rọ̀ kù kan tó fẹ́ gbọ́ o bàbá wa mọ̀lánà Sheikh asúnàlá dání gbódòfò àwọn náà sọ nǹkan kan bó ti wulẹ̀ ọmọ bàbá mi ọjọ́ ọ̀lọ́ àti lọ kóná wá àníná ti débi bó ti gbogbo alẹ́ wí nǹkan kan ká tó wá máa lọ ọbẹ̀. ẹ dákun bá a ti máa ṣe. bàbá wa mọ̀lánà Sheikh Sohibul Bayan Watibuyan. adamallahu ayatahu. àfi kẹ́ ẹ mọ́ tètè kú o. Insha Allah. wàláì ọ̀tá yín gan tó bá ronú kẹ́ ẹ kú ọlọ́run ó fi dédé tó bá yẹ kó lò láyé ọlọ́run ó fi kún tì í. bàbá wa ṣe ìtàkọ́fí àti gbogbo ẹbí. wọ́n ti mú àpòwé wọn wá. àpòwé wọn ti wà lọ́wọ́ mi. owó kò ní oníwàásí. torí bàbá Sohibul Bayan níbi tí bàbá wa ṣàkọ́fí tóbi lẹ́mìí wọn dé Ṣakí ni wọ́n ti níwàásí lé ní. Ṣakí náà ti níwàásí lé ní. nígbà tí wọ́n gbọ́ pé jòkó yìí ní ìdí wọn bàbá wa Sohibul Bayan wọ́n sì fagilé. wọ́n fagilé. láì fún wọn ní kọ́bọ̀ láti lọrin. Wallahi. wọn ò tún wá lọ prógámù kankan láàárọ̀ yìí pé màá gbàbẹ̀ dẹ́dẹ́ ẹ̀dẹ́ ni wọ́n ń gbà á bọ̀ straight bàbá olúwa lọ́mẹrú ẹ̀ mọ́jẹ̀mú tí wọ́n dá níjọ́ta àti bẹ̀rẹ̀ prógámù ni pé 10,000. gbogbo oníwàásí. owó kò ná gbogbo oníwàásí ọ̀dà bẹ́ẹ̀ ni pé ok mọ́tò tìbí yẹn lẹ gbé wálé ni alhamdulillah. mọ́tò tí kìíní wà níbẹ̀ ẹ wá jẹ méjì sọ́rùn Ansarul Islam ẹ bá a dá ti ọ̀nù
àwọn ohun tó lẹ jẹ markaz markaz ẹ bá kú imaamu abdulhakeem imaamu abdulhakeem máa bọ owó àná baba ṣe ṣàkọfí tọ owó kùnà àbọ̀ oníwàásí là ń gbà lọ. owó kùnà là ń gbà lọ́wọ́ owó kùnà wọn dà baba mi àsúrí ní baba wa jánẹ́sì àgbà ilẹ̀ ẹ̀dẹ́ nígbà tá a pe baba wa Sohibul Bayan wọ́n ní ṣàkọfí tóbi pọ̀ ṣàkọfí tóbi pọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ti markaz baba imaamu dà bá ń kó wọn baba ṣàkọfí dídé àyín baba àsúrí ní gbogbo àná ọ̀lẹ́ kan náà owó kùnà baba oníwàásí. dizanu sheikh dà owó kùnà dà owó kùnà àbọ̀ oníwàásí. baba wa jánẹ́sì àgbà ilẹ̀ ẹ̀dẹ́ baba wa aseo kamil adekilekun owó kùnà ọlọ́wọ́ bá oníwàásí. lọ́rẹ̀ mi yìí o baba wa jánẹ́sì àgbà ilẹ̀ ẹ̀dẹ́ bí ìṣe wọn àwọn náà ti dé àyín ẹ dákun gbogbo ẹ̀yin àléfà owó kùnà oníwàásí. baba wa amir ẹ dákun ẹ máa bọ̀ baba wa amir ẹ dákun alhaji wa abdullahi aluwalomere wọn ti dé àyín baba wa olórí gbogbo united wọn ti dé àyín ẹ alhamdulilayi. dákun gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ìyá wa owó yín mo fẹ́ kún débi owó yìí baba wa láti ìlú Kútọ́nù wọn ti dé àyín àléfà wa abdulkabir wọn ti dé àyín ẹ dákun gbogbo ẹni tó rẹ ọba tí ì kan owó tí ń bẹ lọ́wọ́ mi yìí àléfà wa ya káfí wọn ti dé àyín wọ́n ti dé bí owó kùnà oníwàásí. àléfà wa alimisiri wọn ti dọ́wọ́ mi ní àyín gbogbo wọn tó rí o tí ì débi dákun máa mú bọ̀ gbogbo ẹ̀yin ìyá mi alásàlátù àdínì yìí sọ mo fi yá wa ìyá mọ́ma mo fi yá wa ọ̀tún ìyá súnà mọ̀jẹ̀ ọbàjẹ́ agbẹ́sìnga atẹ́sìnsì bàbá wa mahu láì láti lọrin wọn ti dé àyín bàbá wa yọ̀ọ́kù wọn ti dé àyín nígbà tí bàbá wa mọ̀lánà Sheikh asibinallah ọ̀dání bàbá wa àdúrà yọ̀ gbà ayé fẹ́ gbọ́ lẹ́nu yín bó ti wulẹ̀ ọmọ ìjókòó yìí láti jẹjẹ wàláyà àwọn náà fi ń lòdù kírẹ́dìtì oríire ni mo sì mọ̀ pé mi ti so oríire ìwọ tó yí ọba tí ì sú tí ọba tí ì tó ọ dákòjòkó. wà dúró orí tí bàbá wa ṣe Arimiyahu ṣe bó ti pọ̀ tó ẹtún gbọ́ tí bàbá wa Bayani wílé nì iṣẹ́ tí bàbá ṣe ní kọ̀kọ̀ lọ́lọ́run tú síta ní gbangba bàbá ẹ̀yin náà bá wí nǹkan kan àyàkùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kò sí nǹkan tí mo fẹ́ wí gẹ́gẹ́ bí protocol wa tá a máa ṣe bá a ti ṣe nílọrin náà lábàdẹ́dẹ́. ẹ dákun gbogbo àwa jẹmọ́ wọn ní ká wà ní farabalẹ̀. ẹ jẹ́ farabalẹ̀ torí Ọlọ́run. ẹ dákun. Mọ̀lánà ti fẹ́ sọ̀rọ̀. bí ẹnìkan bá ti sọ̀rọ̀ gbogbo wa náà ni a ti sọ̀hún àmọ́ ẹ jẹ́ kí n ṣàdúrà fún àlùfáà wa lọ́kọ̀ gbogbo àwọn àgbàlagbà Ọlọ́run tó fi yín yọrí sí àwọn àgbàlagbà tí yóò sì fi yín ṣe àpọ́nlé fún àwọn àgbàlagbà nílọrin àti káàkiri gbogbo àwọn àlùfáà àmọ́ màsùn kò tí ì bá gíláàsì tv fọ́ ọlọ́mọdé ọba yín àṣìṣe kò tí ì bá gíláàsì tv fọ́ ọlọ́mọdé ọba yín rabaraba tí wàá bá gíláàsì tí ò ní rí náà mo sọ ní ọ̀dọ̀ alimọ̀kútárì ní Sùúrùlérè ní ìjẹta àbí ìjẹta náà fún àbí ìjẹrin ni mo ní wáàsí tí mo wá yìí ọdún yìí ló pé 27 years tí wọ́n bí ọmọ tí ń ṣèyàwó ìjọ tí wọ́n á bí ọmọ náà èmi ni mo ṣe wáàsí ńbẹ níjọ́ tá a ti wá ṣe wáàsí náà tán ìfojú kan bàbá rẹ̀ àti yẹ ọtí ọjọ́ Àlàmísì tó lọ yìí tó pé 27 years tí wọ́n á ṣègbéyàwó mo á dúpọ́ lọ́dọ̀ náà mo ní àyèmáyà àfáà ló ti lùgbà tí wọ́n ti bẹ́ẹ̀sì ẹ̀ wọ́n fẹ́ lómi yellow card wọ́n fẹ́ lómi red card Ọlọ́run tí o wá ṣe bẹ́ẹ̀ fún yín lánàá tí o ṣe bẹ́ẹ̀ fáwa náà àtúbẹ̀ lọ́hùn lọ́la náà má jò orí bẹ́ẹ̀ fún wa gbogbo àwọn afáwa ní jòkó bàbá wa alimodir alihoroki bàbá wa láti àpápá òfìdérí afáwa Ọlọ́run ló lẹ́rú ẹ̀ ọlọ́mọsàdé kárí yín pẹ́ o pàṣẹ bisimilayi líla fún Mawlana Sohibul Bayan lápapọ̀. bisimilayi rahman rahim ilafi quraish ilafihim riidata shita'i wa sayf falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. ẹ dákun ẹ má bínú bá a ti máa ṣe nu. ó yìí ṣe dáa náà nù dákun wọn ní kò tẹ́wọ̀ rẹ níbi tó wà ní àárọ̀ lálago 10 wọ́n ní ká wá pàdé lórí fíìdì Ọbádá primary school
ní tòsí wa ní àyín gbogbo àwọn àfáà wa tá à ń ṣe ń retí láti bí kíbi àtàyè káyè tí wọ́n ti ń bọ̀ Ọlọ́run bá sọ wọn dé láyé àtàláfíà. Amina. mọ̀jà gba lẹ́tà àbànújẹ́ lórí ẹnìkankan wọn. Amina. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lẹ́nu bàbá wa jánásí àgbà ilẹ̀ ẹ̀dẹ̀ civil of staff gbogbo ti jálá àfẹ́ ẹ̀dẹ̀ wọ́n ní sọ fún ọ gbogbo ti ń jálá àfẹ́ ẹ̀dẹ̀ lọ́la tó o bá ti dé ya ojú rẹ o ibi tí ẹ bá fi ìjókòó rẹ sí ni o jókòó sí o ibi tí o bá tọ́ sí ọ tó o bá jókòó mẹ́ wọ́n gbé ọ dìde kò sí ní tí ó ṣẹlẹ̀ o àwọn ni wọ́n ti gbàgbé ọdẹ abẹ́wò lẹ̀ sọ yìí wọ́n ní ọtẹ́ ọ̀rẹ́ bàbá wa ìmáàmù àgbà fún gbogbo tí ń jẹ́ Yorùbá nílùú Kútọ̀nù tí wọ́n sì máa gba bàbá wa Sàkọ́fí lálejò gbogbo ìgbà àti bàbá wa Sórí ní. àwọn ni wọ́n ṣàdúrà. wọ́n ní ẹ wá ṣàdúrà fún wa. ìmáàmù ilẹ̀ Yorùbá ní Kútọ̀nù. ìmáàmù ilẹ̀ Yorùbá dáadáa wọ́n ní wọ́n máa gba bàbá wa Súnà láwọn náà lálejò wọ́n sì máa gbẹ̀yìn náà lálejò ẹ tí ìgbàlejò bàbá wa bàyà bí. Ya Rabbana ya Ilahi. Igfirili Sheikh Ogoro alikim bizalina bizumratil mursalina bismillahi kul wallah. Bismillahir rahmanir rahim kul wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا أحد آمين. جماعة إذا سوف الله أكبر. الله أكبر. إذا سوف الله أكبر. الله أكبر. الله أكبر كبيرا. الله أكبر كبيرا. أبا سؤال البيان. أدام الله آيات شيخ. كي باك بوكانو. الحمد لله. أبا تو سين لو سوبا. ni wọ́ọ̀kùn láyé. Amina. bí mo ṣe wí fún mi wí kárí gbogbo àwọn bàbá ń kalẹ̀ àbẹ́ka yín àfibẹ́lọ́ ọlọ́njà náà jẹ́yàn nú ayé. Allahumma bàbá Sàkọ́fí. Adamalawo ya tase. adakun ẹjẹ rí nàní bàbá Sàkọ́fí. Allahu akbar. bàbá Sàkọ́fí. Allah. bàbá Sheikh Duwan mo bẹ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ẹ ṣe ẹni fọ́sọ̀ ẹ̀ pé mo ní bàbá rẹ tó bí mi lọ́mọ. Olúwa ò ṣe o. ọ̀tọ̀ ni kí bàbá rẹ ó bí ni ọ̀tọ̀ ni ká àfa rẹ ọkọ ni. Allah. ẹ rí bàbá rẹ bí ẹ rà àfa rẹ kọ yín. Ọlọ́run tó ní ká tùbọ̀tán bàbá ọ̀dà Ọlọ́run jáde bọ̀tán tí náà dá o. gbogbo àwọn àfa tó wá bí lónìí Ọlọ́run jáde bọ̀tán tiwa náà dá. ọlá nàbí wa Muhammad. gbogbo bí ẹni kọ̀ọ̀kan ti wá ọlọ́mọsà sọ adébẹ̀ láyọ̀ àtàláfíà. ọjọ́ ọ̀la ọlọ́mọsà lọ́jọ́ ìbànújẹ́ o. ọlá la ilaha illallah ọlá wíbẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ọlá bismillahir rahmanir rahim. Allahumma anta amartana bid-du'a wa antana bi-ijabatika wa qad da'awnaka kama amartana fa'ajibna kama wa'adtana ya sal jalali wal ikram innaka rasmi hada ya latif ya Allah ya rasaku ya Allah ya sataru ya Allah ya wadudu ya Allah rabbana salamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna min al-khasirin rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna muttaqina imama rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina azabannar tawaffana musliman muslimin allahumma arzuqna biqawl la ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Ọlọ́run bá dúpẹ́ báyìí gbogbo ẹ̀yin bàbá bàbá wa ọba tí ọ̀sán bàbá wa Arimiyahu lẹ́sàn-án rẹ̀ bàbá wa Imam àgbà àjíjọlá ànábì Ọlọ́run bá dúpẹ́ fún yín àmín. bàbá wa olórí gbogbo láti bí bàbá Ọlọ́run yóò jẹ́ mi yín ogun àmín. àwọn bàbá ní akín bàbá wa alága fún gbogbo United àwọn bàbá ní akín bàbá wa amahulai láti lọrin àwọn bàbá ní akín bàbá wa kọ̀wé àgbà fún gbogbo láti bí àwọn bàbá ní akín Ọlọ́run bá dúpẹ́ àwọn náà látúbọ̀ tán rí a lójú a sì tún wá lẹ́yìn bàbá wa Sohibul Bayan Watibuyan alápàtà ọ̀rọ̀ bàbá mi àléfà fún gbogbo tí ń jẹ́ àwọn akọ̀díríyà
ní ìlú wa ní bàbá mi ọlọ́run gbé bẹ́ẹ̀ ó dúpẹ́ o ọlọ́run bá dúpẹ́ fún yín o ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn-án lóore. dákun níwọ̀n bá abi tó kù sí yìí ìwọ́n tó o bá ní owó tó o lè filẹ̀ fún mọ́sálásí wọ́n sẹ̀ já mi sí ni wá rí mi lọ́dọ̀ mi bí owó mọ́sálásí yóò bá jẹ́ òní yọjọ́ la bàbá wa àléfà fún bàbá wa ọlọ́run gbé bẹ́ẹ̀ bàbá àsàkọ́fí ní adúpẹ́ fún yín ọlọ́run wọn sẹ́yìn lẹ́sàn-án lóore ọlá ibi ànábì wa Muhammad bàbá wa ẹ̀ balẹ̀ dáadáa ẹ̀ balẹ̀ láyọ̀ bàbá wa àléfà fún bàbá Mustapha ọlágúnjú ọlọ́run bá dúpẹ́ fún yín o láti ìlú Èkó ọlọ́run bá dúpẹ́ fún ẹ̀kọ́ àmúlé lọ́wọ́ yóò máa rọrùn yóò máa ṣe é ṣe gbogbo ẹ̀yà mi nínú ìjọ àdínì yìí. ẹ̀yà alásàlásù ọlọ́run bá san ilé sàn lóore gbogbo ẹ̀yà aládùúgbò yìí ọlọ́run bá dúpẹ́ fún yín o. ẹ̀yin bàbá wa àlefa látòjú bàbá wa mẹ́rin lábẹ́ bàbá tó sàkọ́fí tí wọn ò ní ó fún àwọn òjì ọ̀rọ̀ àwọn láti jẹjẹ tá a ti bẹ̀rẹ̀ prógáàmù yìí tó ní wá fi fún wa láti yọrí lónìí wọn lọ kó dùn mọ́fẹ́ kọ̀ọ̀kan wa àgbàdìkà bàbá yìí ọlọ́run jẹ́ ọ̀ràn wa o ọlọ́run jẹ́ ọ̀ràn wa àwa náà á láti bọ̀ tán rí àwọn ọmọ tiwa náà yàn wọ́n yanjú lójú ẹ̀mí wa ọ̀là bí ànábì wa Muhammad gbogbo yín la dúpẹ́ fún gbogbo yín la kí ọba tó lọ pé yóò dúpẹ́ fẹ́ kọ̀ọ̀kan wa wọ́n sọ